tí a dá ìkólọ Síónì padà wọ́n dàbí ẹni tí ń làálàá. Nígbà náà lẹ́nu wọn kún fún orin àtàwọn kún fún ẹ̀rín. Nígbà náà lọ́ wí tàn kèfèrí pé Olúwa ṣohun ńlá fún wa, Olúwa ṣohun ńlá fún wa. Nítorí náà la ṣe yọ̀. Olúwa mú ìkólọ wa padà wá bí ìṣomi ní gúúsù. Àwọn tó fomijé fúrúgbìn yóò fayọ̀ ká. Àwọn tó gbórúgbìn dání tó fẹ́ kúrì lọ yóò fayọ̀ padà wá. Ṣùgbọ́n ìtìtì ẹ̀ ní òrù. Gbọ́ ọ̀rọ̀ àṣẹ yìí. Èmi wòlíì Michael Ẹ̀rígbèmí mo yíra nítorí rẹ lónìí yìí. Gbogbo ojú tó wò mí tó sì ń bá mi rí ẹṣí ẹ̀ mo sọ jáde bí a bá lè dá ìkólọ Síónì padà nínú ìwé Psalm 126 mo wí lórúkọ Jésù ìkólọ ògo tá a ti gbà lọ́wọ́ rẹ àṣẹ tó nílẹ̀ yìí ó gbà fún ọ. Mo fara kọlẹ̀ lórí òkè yìí nítorí rẹ gbogbo ìwọ tó gbọ́ mi yẹn àìdá ọkùnrin ní tàbí obìnrin arúgbó ni àgbàlagbà ni ìkólọ ògo tá a gbà lójú oorun nípasẹ̀ ìbálòpọ̀ ẹlòmíà ti gba ògo lára rẹ̀ nípasẹ̀ ìbálòpọ̀ ó wá ń ṣiṣẹ́ bí erin ó jẹ̀jẹ̀ lérí ìbálòpọ̀ ojú ayé ni ìbálòpọ̀ ojú oorun ni ló gbògo lọ lára rẹ̀ tí ò jẹ́ kí ògo rẹ̀ farahàn lórúkọ Jésù àṣẹ tó nílẹ̀ yìí ó dá ìkólọ ògo yẹn padà fún mo wí ó jẹ ojú àlá ni a fi gba ògo kúrò lára ọkùnrin mìíràn ó jẹ ojú àlá la fi gbògo kúrò lára obìnrin mìíràn ẹ gbọ́ mi o ẹ gbọ́ mi gbogbo ènìyàn àwọn tí a bá fi ìbálòpọ̀ ojú àlá tàbí oúnjẹ ojú oorun jà láàmú irú wọn kì í bẹ́gbẹ́ pé gbogbo àìbẹ́pẹ́ pé gbogbo gbèsè gbogbo ìpọ́njú gbogbo àìrànà lọ tó lòun máa bá ayé rẹ jẹ́ tó sì ṣògo rẹ mọ́wọ́ mo wí lórúkọ Jésù àgbà padà fún ọ. Àmín Jésù. Bí ilẹ̀ bá lè lanu tó gbé Górà Dátà àti Ábúráhámù mi mo fara mi gbolẹ̀ níwájú Olúwa mo sọ̀rọ̀ àṣẹ jáde nínú oòrùn yìí mo wí gẹ́gẹ́ bí wòlíì látòní yìí lọ rí ògo rẹ lò. Àmín Jésù. Mo wí o mo sọ jáde àkùkọ gàgàrà tí ò fẹ́ jẹ́ kí kékeré kọ nínú ìdílé ibi tó ti jáde lórúkọ Jésù ogun ọ̀run máa lù ú. Àmín Jésù. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ arìnrìn àjò tẹ́ wá wà ní rìn àjò tí ìyà tún jẹ yín tẹ́ wá dàbí ẹni tí ò léèyàn tẹ́ tí ì ohun rere gbéṣe ní Nàìjíríà bó o ṣe rí fídíò yìí wò lórúkọ Jésù lọ rí ohun rere gbéṣe. Àmín Jésù. Gbogbo ẹ̀yin tí ayé ń fi ọmọ yín pa yín lẹ́kún gbogbo ẹ̀yin tí ayé ń fi ọmọ yín jẹ yín níyà gbogbo ẹ̀yin tí ayé ń fi ọmọ yín dààmú yín gbogbo ẹni tó wà nídìí ọ̀rọ̀ ọmọ rẹ tó lóun ò ní jẹ́ kí ọmọ rẹ kó ṣe rere lójú ẹ̀mí rẹ irú ẹ̀dá bẹ́ẹ̀ mo sọ ọ́ kí òòrùn òní yìí tó wọ̀ àsìkò tó bá wò yẹn kó tó pé 7 hours irú ẹ̀dá bẹ́ẹ̀ lórúkọ Jésù omi ara ẹ̀ ẹ̀jẹ̀ ara rẹ̀ máa gbé dùn. Àmín Jésù. Ibi tí ayé wa parí iṣẹ́ ọmọ rẹ sí bí n bá lè yíra lórí àpáta yìí bí a bá lè dá ìkólọ Síónì padà wá ibi tá a di ọmọ rẹ mọ́ tí ọmọ rẹ ò fi rọ́nà lọ tó fi mu gbó tó mu sìgá tó fi ṣe rádaràda kiri mo wí lórúkọ Jésù á tú ọmọ rẹ Àmín sílẹ̀ Jésù. mo wá sọ jáde gbogbo ẹ̀yin tó mú láti pàṣẹ níbi gíga gbogbo ẹ̀yin tó mú láti rìnrìn àjò tí ayé òjò bọ́ sí látòní lọ ó máa bẹ̀rẹ̀ sí ní bọ́ sí. Àmín Jésù. Ìwọ obìnrin yẹn ó yá tó ń wọkọ̀ yẹn lọ gba ọkọ Àmín. ìwọ ọkùnrin tó ń wáyà yẹn lọ gba aya Àmín Jésù. ẹ wo àwọn tó ti ṣiṣẹ́ ẹ wò wọ́n ní páálí ṣùgbọ́n wọn ò rí páálí wọn fi ṣohun rere mo sọ jáde bó o ṣe wo fídíò tó sì ń bá mi rí sí ẹ lórúkọ Jésù ó yá páálí yẹn máa wúlò fún ọ. Àmín Jésù. Ogun ìpàlélé tí a ti fi pàlélé orí sàtífíkẹ́ẹ̀tì rẹ yẹn tí ò fi rí lò níbi gíga mo sọ jáde ni bí a bá lè dá ìkólọ Síónì padà wá ògo sàtífíkẹ́ẹ̀tì yẹn tó fi rí lò ní ọ́fíìsì tó dára tí wàá fi jẹ́ níyàn láyé lórúkọ Jésù adá ògo yẹn padà. Àmín Jésù. sàtífíkẹ́ẹ̀tì yẹn máa wúlò fún ọ Àmín. ó wà ní ṣe lásán Àmín Jésù. ìwọlẹ̀ ní ògo kan Àmín. wàá ṣe rere Àmín. Jésù Olúwa wa àmín Àmín, àmín àmín, àmín lórúkọ àmín Jésù ṣé ẹ̀rẹ̀ fáwọn ènìyàn kí wọ́n jórí ọ̀fẹ́.